pé o ní fa fífa bá fọrí láàrin ọ̀fọ́rí sábìtì ọkùnrin ó yà kó méjì ẹ̀bọ̀ kò rà àkókò ẹ̀sìn láàárọ̀ tó bá darí a máa fi lọ òmúra lẹ̀ òtúmọ̀ wọ́n nítorí kí ni ó ní bá lé lẹ́kọ̀ọ́ ààrẹ rẹ̀ dáadáa fún ààrẹ o ikú ò ní fa ẹ́ àrùn ò ní ṣe ẹ́ pẹ̀lú òkú ọlọ́run ó gbowó ìrẹ̀lẹ̀ fún ara rẹ̀ lápàlú méje pọ̀ ó bá gbogbo ọjàgbó agbódógbò gbọdọ̀ ogun òdòdó gbọdọ̀ ogun ọ̀dọ̀ fún ìjà yòókù látọ̀lọ́ ọmọ ìjà mìíràn gangan ẹni tó àríta kákó lápò ìjọba àtọ̀pọ̀lọ́ àkókò òdébẹ̀ òtù wọn òjà alákó òjà òtù wọn bẹ̀rẹ̀ odò àtàkùn gbọ́dọ̀ àtàkùn gbogbo wa dùdó ló pàlọ́ wàá kó ìrẹ̀lú kankan ẹni tó bá ní kó kú tí ó lọ padà má di ẹ̀rí ọlọ́run ni ẹ kò ní ṣe ikú ò ní pa ẹ́ àwọn ò ní ṣe. lọ́jọ́ tí gbogbo rẹ̀ ti kọ̀ ní ọ̀pọ̀ wáyé ayé ọ̀run ìlànà ìkọ̀ ló wà ní ẹlẹ́yìn tó ń lójú ẹbọ ọ̀run ìlànà ìkọ̀ ló wà ní ẹlẹ́yìn tó ń lójú ẹbọ yé ọ̀run ìlànà ìkọ̀ ló wà ní ẹlẹ́yìn tó ń lójú ẹbọ. Àyàtọ̀ àyàjẹ àyàmú eriwọ ṣìgbé. Ìrọ̀rọ̀ rárá o, ẹ̀jẹ̀rẹ̀ ìfá mi jẹ o. Ìrọ̀rọ̀ rárá, ìfá ló láyé. Ìrọ̀rọ̀ rárá o, ẹ̀jẹ̀rẹ̀ ìfá mi jẹ o. Ìrọ̀rọ̀ rárá, ìrọ̀rọ̀ rárá, orí rẹ̀ á ṣubú. Onílù Adékẹ́sí mẹ́yìn bí ẹjọ́. Abẹ́òkúta ìlú Ẹ̀gbá obìnrin nípa ẹgbẹ́ rẹ̀ ó gbé ẹgbẹ́ ìwakọ̀ ìlú Máyọ̀ 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 lórí Olúmọ. Máyọ̀ 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 lórí Olúmọ. Ẹ̀yà àfẹ́ ìgbàgbọ́ ti bẹ̀. Ẹ̀yà àfẹ́ ìgbàgbọ́ ti bẹ̀. Àwa ẹ̀gbà ló ní Jésù. Ẹ̀gbà àfẹ́ ìgbàgbọ́ ti bẹ̀. Ẹ̀gbà àfẹ́ ọ̀dọ̀ wa ní ìgbàgbọ́ ti bẹ̀. Àwa ẹ̀gbà ló ní Jésù.
fà. Yorùbá tún ṣe ìkúrò ìwéléwò oníwọlé Yorùbá. Ogun ajínigbé Olúwa bá wa ṣẹ́gun ẹ̀. Ogun security Olúwa bá wa ṣẹ́gun ẹ̀. Máa ń gbára Ọlọ́run àbọ̀ lọ́wọ́ gbogbo ẹrú o. Lẹ́yìn ọdún yìí tó ń bọ̀, bàbá wa bá bí bàjẹ́ ẹni tí ò ní mọ́tò ara mọ́tò. Ẹni tí ò tí ì kọ́lé tó lálùbáríkà Olúwa bá kọ́lé. Ìbà Ganiu gbogbo bó ṣe ń ṣe lójoojúmọ́ ẹni bá fẹ́ dorí ara ẹ̀ tó yẹ sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn èèyàn tó fúrú màlẹ̀ ló ń jẹ́ ẹ ò mọ̀ pé àtẹ̀kù tó ń bá ṣiṣẹ́. Ó ti jù wọ́n lọ́nà ó ṣe ṣe lójú lára rẹ̀. Oníjà ṣẹṣẹ ṣùgbọ́n ní. Ìbà Gani ṣe wọ́n nílé wọ́n ṣe bá àlejò wọ́n ní ṣẹṣẹ ṣùgbọ́n ní. Ìbà Gani gbé oúnjẹ fẹ́fẹ́ wọ́n dúró gbà fún ọ ṣẹṣẹ ṣùgbọ́n ní. Ifa is a science on its own. The 16 key of Ifa that give you the Odu that will give you the way of life is the 16 key of computer. That our computer 16 key ló wà bẹ́ẹ̀. Tí ẹ bá wo Ifa 16 key ló wà bẹ́ẹ̀. Tí babaláwo bá dáfá olùmẹ́rìndínlógún yẹn, òun ló máa fi wo olùdó bá tiẹ̀ mú. Olùdó bá tiẹ̀ mú ló máa fi wọ́n èsì tó fi ṣẹlẹ̀. Ó máa fi wọ́n ìgbésí ayé ẹ̀. Nígbà tí UNESCO tó máa rẹ́gísítà recognize World Heritage Site ìfanilọ́kọ́ ní Nàìjíríà. And the whole world àwọn descendants wa Ifá ṣeré. Ṣùgbọ́n àwa Yorùbá ọ̀làjú àlàsódì nǹkan tí Yorùbá bá ti ní ìjọmọ lójú. Tí Yorùbá bá ti ní ìjọmọ ṣẹ̀fẹ́ ni mo ní ìjọmọ lójú wọ́n yẹrẹ. Ẹ jẹ́ ká padà sí bí a ṣe bẹ̀rẹ̀. Níbo lẹ fi òkì gbé sí? Níbo lẹ fi dìdíjò sí? Níbo lẹ fi fọ́ọ̀gbọ́n sí? Níbo lẹ fi ilẹ̀ bá mi kì í sí? Gbogbo àwọn nǹkan tá a ń lò wúgbà yẹn tí a fi lórúkọ nìyẹn. Ẹ̀gbọ́n bí ọba yẹn ti sọ̀rọ̀ ní. Ó ní tẹ́lẹ̀ tí wọ́n bá dárúkọ OPC. Ó ní àyàyàn aláàkàràgàdà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń jọyìn wá sí àwọn OPC tòmátò ló pọ̀ jù. OPC tòmátò dèrè. Ó lè di OPC alágbára, ó depends lọ́wọ́ coordinator wọn, ó depends lọ́wọ́ commandant wọn, ó depends lọ́wọ́ abọrẹ wọn láti róòyàn. Àti róòyàn kò tó 24 hours tí ẹ̀ máa fi dọkùnrin. Tí nǹkan bá dájú, nǹkan tó máa sọ̀rọ̀ dọkùnrin ò ju méje lọ, tó bá tò síyàn lára láti dọkùnrin. Tó bá dẹ̀ dọkùnrin tó máa mú nǹkan wá fi confam immediately. Tó bá confam ẹ̀ tó bá rí kó confam àmọ̀ kan kò ní dé. Ṣùgbọ́n ẹ̀rù bà wá ní pé ó bá wọn kọ́ yẹn tá a bá ti lọ kó jáde ó má jẹ́ pé ẹ máa lọ wájà kiri nínú ìgboro ẹ ti máa dáná sí wa lọ́rùn. Onígbà kan ẹ máa ń kọrin kan nígbà tí agbára dé nígbà tí OPC ní agbára burúkú wọ́n máa ń kọrin kan wọ́n ní ọ̀gá wa ẹ tú wa sílẹ̀ ọ̀gá wa ẹ tú wa sílẹ̀. Àwọn olóṣèlú yẹ kó má ṣe ṣí ọwà o ọ̀gá wa ẹ tú wa sílẹ̀. Àdó àmì lọ sọ́jà.
sà káwa mówó wálé káwa bórìṣà ajé pàdé o ká lè gbélé ọ̀la ká jèrè o. Béèyàn bá mọ̀ ẹ́ onítọ̀hún àlà nílé ayé. Béèyàn bá mọ̀ ẹ́ onítọ̀hún àlà láyé ẹni. Mo ti fowó ọ̀gbájúmọ̀ ṣẹ́ mi ayé láti òṣì mi dànù. Mo ti fowó ọ̀gbájúmọ̀ ṣẹ́ mi ajé bá ti kọ̀ọ̀yà mi dànù. Ajé máa bọ̀ lọ́dọ̀ mi ajé. tẹ̀síwájú nìyẹn gẹ́gẹ́ bí mo ṣe sọ à ń tẹ̀síwájú nìyẹn. mo kí màmá ọba àfọlọ́pẹ́ yìí ẹgbẹ́ kan kúrò lọ́nà Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams àwọn ni wọ́n dé sàárẹ̀ àdúgbò. Bàbá tí mi ò kí mi lọ. Òṣogbo pápátá òkì ẹ̀kú
Àyàgbó, àyàsọ́, àyàjẹ, àyàmú, eriwo ṣùgbẹ́, káyà kọ́kọ́ kọ̀ọ̀kan káṣọ máa lè yí sáré, kákọ̀ kìtì bàbàbà kẹ́ṣọ́ máa lè rí òrì, àrífáfọ̀ òrìlà, bàbá jí bàbá òrókò àyànná lọ́wọ́, wọ́n ní kó kára lẹ̀ ẹ̀bọn ni kó máa ṣe, àrífábàrọ̀ tó ṣe oníbodè ọlọ́run, lọ́jọ́ tí gbogbo rẹ̀ ti kọ̀ ní ọ̀pọ̀ wáyé ayé, ọ̀run bìlà nìkan ló wà bẹ̀rẹ̀ lẹ́yìn tó ń lójú ẹbọ, ọ̀run bìlà nìkan ló wà bẹ̀rẹ̀ lẹ́yìn tó ń lójú ẹbọ yé, ọ̀run bìlà nìkan ló wà bẹ̀rẹ̀ lẹ́yìn tó ń lójú ẹbọ. Àyàgbó, àyàtọ̀, àyàjẹ, àyàmú, eriwo ṣùgbẹ́. Ìrọ̀rọ̀ rárá o, ẹ̀jẹ̀ rẹ̀ ìfá mi jẹ o. Ìrọ̀rọ̀ rárá, ìfá ló láyé. Ìrọ̀rọ̀ rárá o, ẹ̀jẹ̀ rẹ̀ ìfá mi jẹ o. Ìrọ̀rọ̀ rárá, ìrọ̀rọ̀ rárá, orí rẹ̀ á ṣe bò. Ìrọ̀rọ̀ rárá, àlá o. Ìrọ̀rọ̀ rárá o, ẹ̀jẹ̀ rẹ̀ ìfá mi jẹ o. Ìrọ̀rọ̀ rárá, ẹ̀rí ìrọ̀rọ̀ rárá, orí rẹ̀ á ṣe ká. Ìrọ̀rọ̀ rárá, ìfàlẹ́ láyé. Ìrọ̀rọ̀ rárá o, ẹ̀jẹ̀ rẹ̀ ìfá mi jẹ o. Ìrọ̀rọ̀ rárá, ẹ̀rí ìrọ̀rọ̀ rárá, orí rẹ̀ á ṣe yẹ. Ìrọ̀rọ̀ rárá, ìfàlẹ́ láyé. Ìrọ̀rọ̀ rárá o, ẹ̀jẹ̀ rẹ̀ ìfá mi jẹ o. Ìrọ̀rọ̀ rárá, ẹ̀rí ìrọ̀rọ̀ rárá, orí rẹ̀ á ṣe rán. Ìrọ̀rọ̀ rárá, àlá o. Ìrọ̀rọ̀ rárá o, ẹ̀jẹ̀ rẹ̀ ìfá mi jẹ o. Ìrọ̀rọ̀ rárá. Ọdún pé ọdún yọ, ọdún pé ọdún yọ, bàbá dùn wá èsì pé.
ṣàṣà kòlà ta kòwá 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 wúwo aláyé kò ṣàṣà. Àjọ̀dún ọdún mẹ́wàá là ń ṣe o, ọdún mẹ́wàá là ń ṣe o. Ọdún mẹ́wàá là ń ṣe o, ọdún mẹ́wàá là ń ṣe o. Abdulhakeem ọjọ́ tó dorí adé, ọdún mẹ́wàá là ń ṣe o. Coronation ilé kókó ọdún mẹ́wàá tó. Coronation ilé kókó ọdún mẹ́wàá tó jáde. Ìbàdàn ní bẹ́ẹ̀ni tó òṣìṣẹ́ ní ìwádà. Ọ̀sán lọ bẹ́ẹ̀ni tó sì òdùdú bẹ́rẹ̀ dúró. Onígbòǹgbò ń bẹ nítòsí ọba mi. Onígbọ̀dọ̀ ń bẹ nítòsí ìbá mi. Ọba sí mi hù àtọ̀dá adé ọpẹ́ lórí. Ọba ọdún pẹ́tù ìjẹsà ń bẹ nítòsí. Mo ń bọ̀ gbogbo kọ́mítì. Ẹ̀jẹ̀ nǹkan wọn kábíyèsí lé lọ. Àdáni dúró. Adéyẹmí Àjàsà ìlú gómìnà èrò ní gbogbo ọba. Àlàdé káàdùrú mi. Ọba sáwà ní òsì. Ṣòfòrò akéde ìṣeré rárá. Ó fi gbogbo ìlú ilẹ̀ mi fún kábíyèsí àkójọ yìí. Wọ́n lọ rí sí mẹ́ra. Irú ẹ̀ gbọ́dọ̀ ọ̀gá lọ́wọ́ ní ọ̀rọ̀ ọ̀la ní gbogbo ìlú pátápátá. Ọmọdé Babátúndé Johnson, Executive Chairman, orílẹ̀-èdè ẹgbẹ́
mo lọ arábàbí àrùkọta ẹ má sọ bí tí mo lọ ènìyàn sọ bí àwọn ènìyàn sọ bí tàwa o. ẹ̀yin bá ti dẹ́ta ẹ máa wọlé wọlé ẹ̀kọ́ kan mẹ́rin ẹ wá ṣe eré tí iná ní àwọn tó gbé ìṣòro ọmọdé ẹ̀sán ìṣẹ́ bá wà pẹ́ bóyá ní kíákíá wọ́n bọ̀ sí wọ́n bọ̀ wọ́n ti dè ajá kí àwọn ilé kọ́sáré ṣeré ni wọ́n ti dè sàn. odò tó bá ń ṣàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti Edo State á wá forí balẹ̀ fún Ọ̀ṣà Ọ̀ṣà á forí balẹ̀ fún Olókun. ètò ní tí ẹ bá wo Ọ̀wẹ́nà tí ẹ bá wo Ọ̀ṣun omi tó ń bọ̀ láti Ọ̀ṣun aṣọ̀dé àṣejìrẹ́ tó bá ṣọ̀dá láti ṣèjìrẹ́ á wá débi ọ̀nà ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa yẹn dáàmù yẹn from that dam á líǹkà rẹ̀ ó máa fọ́ọ̀sà rẹ̀ líǹkà rẹ̀ Ọ̀ṣà ló máa wá ṣàn sí. ẹ máa wo iṣẹ́ Ọlọ́run èyí tó ń bọ̀ láti Edo State náà á gba Ìjẹ̀bú kọjá inú pópó ajágbàdì kan tí tó máa fi dé Ìjẹ̀bú from Ìjẹ̀bú àwọn ajá sí Ọ̀ṣà wọ́n ajá sí Ọ̀ṣà àti àgbàrá bẹ̀yẹn á lé ìpìlẹ̀. bẹ́ẹ̀ náà ni Ọ̀ṣà wá forí balẹ̀ Olókun. ọlọ́wọ́ alẹ́lòmí tó bá ń tiẹ̀ sí bọ́ àwọn heritage kan ló ń bá wí Ọlọ́run ló ń bá jà àwọn kan ló dára wọn Ọlọ́run ló dá wọn. bó ṣe wà lórí mẹ́rin àgbáyé rẹ̀ ẹni máa wáyé nínú ẹ̀sìn àmọ́ àwọn náà kú mọ̀mílọ̀tà mọ̀mílọ̀tà wo ló kú kí ló pọ̀ ẹ́ pẹ̀lú ẹ̀ tó náà rán ẹni àbí wọn ló dání. preach ẹ̀sìn ẹ preach righteousness preach òtítọ́ preach òdodo èwo ni kò máa kọlù ọ̀tọ́ lọ́hùn dá. kọ̀ǹga gan ṣó tí kọ̀ǹga ọ̀bá fẹ́ kó gbẹ́kùn ṣó lè gbẹ́ omi jáde bẹ̀. àìmọ̀ wàhálà tó gbẹ́ kọ̀ǹga tó rí ìwọ̀n bẹ̀ tí ò jáde mọ́. ká máa sọ pé agbáladúró ọba omi yìí tó ṣàn káàkiri ká wá sọ àṣírí kan nǹkan tí ọlọ́pàá ń ṣe fún Nàìjíríà kí n ṣàlàyé fún yín. epo tí à ń wà ní Nàìjíríà 87% inú Ọ̀ṣà ló ti ń wà. epo tàbí ṣakọ tàbí pẹ̀lú wa ní oil producing nation tó fún wa lájẹ́ tàbí ṣe nǹkan mèremère sí gbogbo Nàìjíríà 87% tiẹ̀ inú Ọ̀ṣà ni. epo tí àwọn tí wọ́n rí ní Warri about 28% epo tí wọ́n rí ní Warri inú Ọ̀ṣà ni. about 50 to 70% owó epo tó rí Nàìjíríà inú Ọ̀ṣà ni. Ọ̀ṣà ni ẹja tẹ̀lé jẹ jù ẹja tó lù jù inú Ọ̀ṣà ni. Èdè tó lù jù inú Ọ̀ṣà ni. ẹja náà wà ní òkun ṣùgbọ́n olóbi ẹja tó wà ní òkun tẹ̀lé jẹ.